Yes, ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà. Alhamdulillah. Ramadan Kareem. Mo ní topic ní kẹ́ máa wò because mo sọ fún yín pé lot of videos, lot of programs ló ti wà lined up. So, mi mọ̀ bóyá ẹ ti wo tàtẹ̀yìnwá, ẹ wò ó kẹ́ lè bá jẹ orí ọ̀fẹ́. Èyí tí mo fẹ́ drop, k'Ọlọ́run bá mi dúpẹ́ fún àfáà mi tó answer. Yes, àlàáfíà wà ńbẹ̀ o. Benefit wà ńbẹ̀. This particular video méjì ló máa pín sí, kó má choke yín. Yes, in the same outfit maybe ẹ rí bó ṣe ń lọ àwọn Ramadan programs tá line up tá dẹ̀ tún ní mọ̀. Mo ti sọ nípa pé tó bá lè báyàwó rẹ̀ sùn ní ọ̀sán gangan tó lọ force ìyàwó rẹ̀, iye kàfàrà tó máa answer àfáà mi kan ti bá wa ó ti down sí, ẹ lọ wò tẹ́ bá ti wò lórí eléyìí. Okay, o ti decide pé o ní báyàwó rẹ̀ sùn fún 30 days. Ṣé is there any spiritual benefit? Kò ní benefit kan yàtọ̀ sí pé benefit àwẹ̀ tó ń gbà àti ládàá pé ìwọ nǹkan tó lọ́n sọ pé kẹ́ gbàwẹ̀ Ramadan ládàá yẹn náà ló máa ní. Àmọ́ pé o kóra jọ o fẹ́ ṣe, àfáà mi jẹ́ kó yé mi pé àwọn permissible act nígbà Ramadan òun ni pé kẹ́ súnmọ́ ìyàwó yín náà ẹ̀sìn náà ni. Bẹ́ẹ̀ tó bá decide pé o fẹ́ ṣe, a jẹ́ pé ìwọ ní special prayers. O ní special prayers, kò kí n ṣe pé wọ́n mandate rẹ̀ pé 30 days yẹn ẹ mọ́ bára yín sùn. It used to be like that in the past. But Ọlọ́run mú relief yẹn wá, ẹ lọ gbọ́ fídíò yẹn lẹ́yìn. So lórí eléyìí, mi fẹ́ kó pọ̀. O ní pé during the Ramadan, o wá sùn. O wá jí, o dẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́, wá jẹ́ bí ọ̀sán gangan, o ti sùn lọ, you know. Ìgbà tó wá jí, o wá rí pé ṣòkòtò rẹ̀ ó tutù. Kí ló tutù yìí? Kí ló tutù yìí? O wọ toilet, o rí pé o ti dà. Kí ló dà? Kìí ṣomi ló dà, ó dà tọ̀. Ṣé o sì láwẹ̀ àbó láwẹ̀? Ẹ̀yin èèyàn, èmi ò fẹ́ hypocrite o. If this is your first time tó máa ń wò mí, èmi máa ń sọ̀rọ̀ kàtìyàwó. And lórí pé ti Ramadan, à ń ṣe lecture Ramadan ni. And by program fún àwọn àgbàlagbà ni àti programs síbẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, èmi kò ní máa answer ilé. Àfáà mi alálùbáríkà, Olúwa bá mi answer ilé. Ẹ gbọ́ voice wọn. Yes. Wọ́n rí pé báyà spam ti jáde ní ara wọn. Bẹ́ẹ̀ ni ń ṣe ṣe àwẹ̀ ti bàjẹ́ ní àbí nǹkan kí n ò sí àwẹ̀, nǹkan kí n ò sí. Mo fẹ́ ká mú láti bẹ̀rẹ̀. Ẹni dáhùn sí ìbéèrè yín alákọ̀ọ́kọ́ nípa ẹni tí ó ṣe pé wọ́n sùn ní ọ̀sán àwẹ̀. Ìgbà tí wọ́n fi jí, wọ́n rí pé báyà spam ti jáde ní ara wọn. Bẹ́ẹ̀ ni ń ṣe ṣe àwẹ̀ ti bàjẹ́ ní àbí nǹkan kí n ò sí àwẹ̀, nǹkan kí n ò sí àwẹ̀ wọn. Wọ́n kẹ́ lọ́wọ́ ní ìyẹn ìwé ọ̀rẹ́ yẹn tó jẹ́ ìwé Jẹ́nẹ́bà yẹn, nǹkan kí n ò sí àyàn wọn mọ̀ bá àwẹ̀ wọn lọ ni. Tọ́. Ṣé gbọ́ nǹkan tí wọ́n sọ? Ìwọ tó jí lọ́sàn-án gangan tó rí pé o ti dà. Wọ́n ní nǹkan kò ṣàwẹ̀rẹ̀ o. Nǹkan kò ṣàwẹ̀rẹ̀. Mọ́ sọ wípé nǹkan kan ti ṣàwẹ̀rẹ̀ tí wà. Yes, ọ̀pọ̀lọpọ̀ they mistake this. I'm telling you, èmi náà mo sọ fún wa ojoojúmọ́ náà kọ́gbọ́n. They mistake this. Wọ́n ní àwẹ̀ wọn ti já, àwẹ̀ yín ò já because kò ṣe tọkàntọkàn, ó ṣe tọkàntọkàn. Ó wá in which you could not control it. Ìwọ ò tiẹ̀ mọ̀ pàtó dà. The next ni pé wàá wọnú toilet. Wàá wẹ̀ Jẹ́nẹ́bà, wàá continue àwẹ̀ rẹ̀ without telling anyone. That's it. That is it. That is it. Ẹ̀yin tèmi, eléyìí máa stop níbẹ̀. Nítorí mo fẹ́ mú tọ́pìkì kan bọ̀. Tí mo bá mú bọ̀, ó máa pọ̀. So nǹkan tá máa ṣe, máa ṣe ní next one. Pé tó bá lálàá, máa ṣe lè ní, máa fún ní title, máa kọ 1. Màá tún wá fún ní the same title, máa wá kọ 2. Kẹ́ lè bá I understand. Tó bá lálàá tí kò dáa, kí ni the next thing tí wàá ṣe? Kí ni the next thing tí wàá ṣe? Ẹ pàdé mi lórí fídíò yẹn. Title eléyìí báyìí, title 1, màá wá kọ eléyìí the same title, òyìn máa wá jẹ́ 2. This is on point by 2 using my words for the bye for now.